gómìnà Ṣèyímakinde ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ pé òun mà ti ṣe tán báyìí láti gbọ́ àwíjàre àwọn akẹ́kọ̀ọ́ pólì Ìbàdàn tí wọ́n ń ṣe ìwọ́de lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ gíga tí Makinde mà kéde rẹ̀ láìpẹ́ yìí. Makinde mà sọ̀rọ̀ yìí lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà àtàwọn akẹgbẹ́ wọn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn tako bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe yí orúkọ ilé ẹ̀kọ́ sí Ọmọlólú Polytechnic lásìkò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ aláṣẹ àwọn ilé ẹ̀kọ́ gíga márùn-ún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ́fíìsì rẹ̀. Makinde mà sọ pé òun mọ̀ pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ó ní kò fẹ́ kí ìjọba máa yí orúkọ ti ilé ẹ̀kọ́ náà tó ti ń jẹ́ tipẹ́tipẹ́ padà o, ṣùgbọ́n gómìnà ní irú ìgbésẹ̀ báyìí kò mà ní í ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn kò fẹ́ kí ó mà yí padà. Lóṣù kẹfà tó mà kọjá òun ni Makinde mà fi orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ọ̀mọ̀wé Ọmọlólú ó mà fi sọ orúkọ ilé ẹ̀kọ́ náà, èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń ṣe ìwọ́de tako. Nínú ọ̀rọ̀ rẹ̀, Makinde ní òun kò mà ní ṣaláì sọ ohun kan tàbí òmíràn lórí awuyewuye èyí tó máa ń lọ lórí àyípadà orúkọ pólì Ìbàdàn sí Ọmọlólú Polytechnic. Àkọsílẹ̀ fi hàn pé bàbá Olúnlọ́yọ̀ ó ní ọ̀gá àgbà kọ́kọ́ fún pólì Ìbàdàn, èyí túmọ̀ sí wípé bàbá mọ̀ nǹkan tó pọ̀ nípa ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga yìí àti wípé bàbá mọ̀ kó ipa tiẹ̀ nínú ìdásílẹ̀ àti ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà. Ó ṣeé ṣe káwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba kí wọ́n rántí pé àsìkò kan wà tí à ń ṣe àgbéyẹ̀wò bóyá láti ṣe àyípadà orúkọ ilé ẹ̀kọ́ LAUTECH mo fẹ́ ṣe àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà sí Ládòkè Akíntọ́lá University, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà wọ́n máa ráwọn aṣojú sí mi o. Ẹgbẹ́ àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde yìí ó ní wọ́n ṣàlàyé fún mi nípa àwọn fáyìtì tí wọ́n ń ṣe nǹkan mí yàtọ̀ sí ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ nìkan tí wọn kò sì yí orúkọ wọn padà. Báyìí ni mo mọ̀ gbà sí wọn lẹ́nu lẹ́yìn tí mo rí wípé ọ̀rọ̀ tí wọ́n máa sọ ó mọ̀ mọ́gbọ́dá ni o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lóun mà ti ṣe tán báyìí láti gbọ́ nǹkan táwọn akẹ́kọ̀ọ́ pólì Ìbàdàn tí wọ́n fẹ́ sọ gan o lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà. Makinde ní nǹkan tó ń fẹ́ káwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìwọ́de kí wọ́n mọ̀ ní wípé wọ́n ń ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀ aráàlú lẹ́nu iṣẹ́ wọn o nígbà tí wọ́n bá ń ṣe ìwọ́de. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworld TV. A kú iṣẹ́ látàárọ̀, a kú iṣẹ́ tòní, Ọlọ́run ọba rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.